Ìbú owó àgbà ló ti jáde yìí. Ìbú owó àgbà òun ló ti ń kí gbogbo àwọn àlejò níkàlẹ̀. Bákan náà ó forí balẹ̀ fáwọn ìyá àgbà ọ̀jẹ̀ àwọn olóyè ọkùnrin gbogbo àwọn àtọkùnlú ìlú tó wá ọgbọ́n ló bẹ̀ sí kí ló kí yíká gbogbo agbo. Ṣé a rí ìbú owó ó ṣe bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó ṣe nǹkan kan bẹ̀ yẹn àkàrà ló wà lórí ẹ̀ tẹ́lẹ̀ ẹ rí i pé ó ti bọ́ sí aṣọ míì aṣọ sequence ìmùlẹ̀ ń wò lórí ẹ̀ tó ti ṣètò tó máa ń ṣe kó tó di kán gun odó ìdí odó ló wà báyìí. Àkàngbó àkànfọ́pá àkànfọ́ ìrújú òní ìbú owó ti gun orí odó báyìí ẹ jẹ́ ká wá lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀.
Ọ̀làbísì tún ní bàbá nìkan o. Omi délé àná mi. Bẹ́ẹ̀ni bàbá yẹ bàbá àwọn èèyàn tí a bá ti fẹ́ jẹ́ ẹ̀tọ́ mẹ́rin bàbá lọ́wọ́. Ayé ètùtù gbọ́dọ̀ dilẹ̀ oníṣẹ́ náà kan ò gbọ́dọ̀ jẹ́ fún mi òfò àrùn tó ń bọ́ná òkìtì bọ́yìn bọ́yìn ó ti bá fún olúbodè tó lọ́rùn inú bíbí mi ò fi iṣẹ́ rẹ rán ẹ̀dọ̀ fífẹ́ mi ò fọ̀rọ̀ ẹ lọ ẹ̀wọ̀n ó dorí adẹ́tọ̀ àbìwà jẹ́jẹ́ òun ló fi iṣẹ́ rẹ rán òun ló fi iṣẹ́ rẹ rán oníkẹ́wà ní oko má jọba nínú oko ọ̀rọ̀ ìyá péjọ ṣàánú rẹ ìbẹ̀wò bá lanu kótó orin àwọn bá sí mi lẹ́nu. Onílù mi ayì mo bá báwọn rìn máa fúra o. Alábọ́mọ ní wọn bá kára fún bàbá kí lẹ́nu oníkálá ni ọ̀pọ̀ máa lẹ́yìn káàrọ̀ yìí mo bá báwọn rìn máa fúra. Mo bá báwọn rìn máa fúra o. Mo bá báwọn rìn máa fúra ọ̀rẹ́ wà lójú o. lẹ́yìn tí Ibú Owó tó ti kéwì pẹ̀lú àwọn eégún akéwì tó wà ń bẹ̀ lórí odó ó ti bọ́lẹ̀ báyìí ẹ wo ara aṣọ kan ló wà lórí ẹ̀ tẹ́lẹ̀ ó ti gbé yẹn bọ́lẹ̀ ó yẹ jùlẹ̀ báyìí èmi là ń wò idẹ láṣọ tí ó wà lórí ẹ̀ báyìí. lẹ́yìn tí Ibú Owó tó bọ́lẹ̀ lórí odó òun ló ti ń forí balẹ̀ fún gbogbo àwọn àlejò níkàlẹ̀ yìí. bákan náà olóyè Kazeem Bánkọ́lé mo rí ẹbẹ̀ ó dúró re ọmọ ìyá jẹ́ ó dúró ti Ibú Owó gbágbágbá. Wow.
Ibú Owó ló ti da yà sílẹ̀ yìí, aṣọ yíyí fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Àwárí pẹlẹmbẹ wò lénìí ibi eré Ibú Owó la wà nílùú Gbẹ̀sàmàlé, abágúnjẹ má bàa rọrùn. Ègún dá nínú ẹyẹ òríbàtì ẹlẹ̀ lẹ́yìn àwọn àgbà. Kònà ń sọgún ní ààbò mi, bẹ́ẹ̀ bá rí gún ẹ máa ṣe gún lóore. Ibú Owó ló ti ń yí aṣọ yìí. Bẹ́ẹ̀ ni ìlú ni wọ́n máa fi sọ̀rọ̀ wúrí fún. Bákan náà àwọn ìlú ìkìlọ̀ tí wọ́n máa fi kì nílọ̀, ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòde. Èèyàn fẹ́ ní fọ́rọ̀ bí òṣòrí ẹni. Báyìí ni gbogbo àwọn ìlú tí wọ́n máa lù láti máa fi pè ṣàkíyèsí. Ibú Owó lẹ́wọ̀n tó ń yíṣọ ní mẹ́sàn-án ní mẹ́wàá yìí. Aṣọ míì òun ló ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ti gbáṣọ míì sórí. Ibú Owó ti di aláǹtakùn, tó bá finú ta àfẹ̀yìntà. Ẹ wo àrà tí Ibú Owó tó fi yí aṣọ tó yí yẹn. Ó wá yí biribiribiri. Ẹ wo àrà tó fi gbé ẹ rí pé eégún ńlá ni Ibú Owó. Ibú Owó kò ṣe o.
eré làwa ń pè é ṣùgbọ́n akọ́ṣẹ́ ni torí ọkùnrin tó ń sùn lára fọkùnrin akọ́ṣẹ́ ló ń ṣe. ṣẹ́rí bó ṣe ń yí àwọn aṣọ yìí ohun tí èèyàn bá mọ̀ ọ́ ṣe bí ìdán ló máa ń rí. Ìlú Owó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòde èèyàn fẹ́ ni fọ́rọ̀ bí òṣòrí ẹni ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòde. Bí ẹ̀sà yìí bó ṣe fẹ̀ tó bó ṣe tóbi tó bẹ́ẹ̀ ni Ìlú Owó ló yíṣọ yí fún gbogbo bẹ̀. ó dẹ̀ ṣe yíṣọ yìí ni Kazeem ọmọ ìyá àjẹ́ olórí àpènà ló wà lẹ́yìn ẹ̀ gbágbágbá ló tẹ̀lé ló ń ṣọ́ lọ́tún lósì kó ba lè dáa ni. A kí gbogbo olóyè ọ̀jẹ̀ sílé tó kó ti ìlú Ìgbẹ́sà látòrí ọlọ́pàdà bàbá àsàlẹ̀ alápinni ẹ kí o gbogbo olóyè ọ̀jẹ̀ ọkùnrin pátápátá la kí bákan náà a kí àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin gba àwọn ìyá àgbà ọ̀jẹ̀ látòrí ìyá àgan ìyámọdẹ òpè àti gbogbo olóyè ọ̀jẹ̀ pátápátá gbóyin la kí o àlólódì ẹnìkan ara tí Ìlú Owó dá òun lẹ̀ ń wò yìí ẹ wo orú nǹkan tó dà ṣe rí i pé Ìlú Owó ara wà lọ́wọ́ ẹ̀ ara wà níbi ọdún egungun ti ìlú Ìgbẹ́sà pàápàá jùlọ ti Ìlú Owó tá à ń rí tó ń ṣeré lọ́wọ́lọ́wọ́ báyìí ara kan ló dá yìí ara tún ara ọ̀tọ̀ ní òun ni idán tó pa yìí. Ìlú Owó ọmọ àgbọ̀n ọ̀gbẹ́ lẹ́yìn tí ó di dán yìí ó ti paradà sí agbádá báyìí aṣọ yìí ó sì ń lọ o fáfàní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ wa Lotus Films and Record International agbáṣà níyì gbogbo àgbáyé káfàtà gbogbo àwọn fọ́nrán eré ìbílẹ̀ báyìí eégún burúkú ni gẹ̀lẹ́dẹ́ ni àti gbogbo àwọn ìṣẹ̀ṣe wa pátápátá gbogbo ẹ̀ṣọ́ lórí fọ́nrán fídíò tó ṣì ń tà wìtìwìtì bákan náà ó wà lórí YouTube channel wa Lotus TVC ẹ̀yàn ṣá subscribe sórí ẹ̀ kẹ́ máa ríran wò bákan náà ó wà lórí Facebook Lotus TVC Tàlàbí lórí Facebook gbogbo àwọn àràbá ilẹ̀ á máa rí wò bákan náà wà lórí TikTok Lotus TVC
gbogbo àwọn kan nìyí lè tí wọ́n máa rí wa wò kétékété káàkiri gbogbo àgbáńlá ayé. ẹ ṣe owó tẹ́ fi ra dátà àpò olókun kì í gbẹ àpò ọlọ́sà kì í gbẹ àpò wa kò ní pẹ́ fowó àpò ṣáṣámùrà kì í gbẹ ilé olókun ò ní gbẹ ilé ọlọ́sà ò ní gbẹ tójò tẹrùn ilé alákàn omi ni gbogbo àpò wa ní gbogbo ìgbà owó la máa bá ń bẹ̀ bẹ́ẹ̀ lè ṣe máa rí àṣẹ. Ibú Owó ló sì ń ṣeré lọ́wọ́lọ́wọ́ nílùú Ìgbẹ́sàmàlé. Alábala kan múlẹ̀hùn tó ń dá wọn lára yá lẹ́sàáyé torí Ibú Owó ó sì láwọn ara tó máa dá lédè orí kan tó ti gbé ẹni fàfà kan dé àràṣìpọ̀ bẹ́ẹ̀ sì máa wò níbi eré Ibú Owó lédè gbogbo ètò sì ń ṣe látàárọ̀ ara ní ṣùgbọ́n ètò rí àrà ọ̀tún ẹ̀ máa bára bọ̀. Ṣé rí àrà tí Ibú Owó dá? Ṣé mo sọ fún yín pé àrà ṣì ń bọ̀ tí Ibú Owó máa dá? Ẹ rí àrà ẹyẹ Ìgbẹ́sàmàlé láwa abágúnjẹ wọn bàrẹ̀ ọ̀run idán gúnugún òun ni Ibú Owó pa yìí. Ṣé ẹ ti rẹ́yẹ ẹyẹ gúnlẹ̀ ń wò yẹn abágúnjẹ bọ má bàrọ̀ ọ̀run ṣé ẹ ti rí ẹ wo èrò níbi ọdún egúngún nínú Ìgbẹ́sàmàlé lẹ́yìn tí Ibú Owó tó di ẹyẹ ó ti di alágbádá padà. wọ́n ní aṣọ ṣìkù tó ti gbé. ṣé mo sọ wípé àrà pọ̀ níbi eré Ibú Owó lẹ́nu kí ni ó tún dà yìí? ṣe rí ohun tí Ibú Owó tó tún dà àrígiṣẹ́gi ni
tárìgì ṣẹ́gi bá ṣẹ́gi orí ara ẹ̀ ló máa fi rò ó. Gbogbo àwọn ọ̀tá wa wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn ni bẹ́ẹ̀ ló ṣe máa rí láṣẹ Elédùmarè. Ló ti di alábàálà yìí lẹ́yìn gbogbo àrà tó dá ó yíṣọ lóníranran ó pidán oríṣiríṣi ó padà di alábàálà. Ìlú Owó kú ewu o, ewu náà kì í pàwòdì, àwòdì ó kú ewu. Gbogbo ẹ̀yin ọ̀jẹ̀ ìlú Ìgbẹ́sà ẹ kú ewu, ewu náà kì í pàwòdì, àwòdì ó kú ewu. Gbogbo ẹ̀yin ìyá àgbà ọ̀jẹ̀, olóyè ọ̀jẹ̀ ọkùnrin, olóyè ọ̀jẹ̀ obìnrin ẹ kú ewu o, ewu náà kì í pàwòdì, àwòdì ó kú ewu. Lọ́jọ́ ọkú erin oríṣiríṣi ọ̀bẹ là ń rí. Ojú kan náà tún pariwo lèlé lórí tó ń lé lọ yìí. Ẹjá lọ forin díẹ̀ rárá náà bọ̀. Attends tí o máa sí. Attends tí o máa náwó sí. Ọ̀tá tó ní kí n bá gòkè láyé mi. Yóò kàn tí o máa kówó sí. Attends tí o máa sí. Attends tí o máa náwó sí. Ọ̀tá tó ní ká máa gòkè láyé wé. Àárọ̀ tí ó máa náwó sí. Kí ló dé tẹ wá ṣubú mi? Kí ló dé tẹ wá ṣubú mi ṣẹ́fẹ́ gbogbo bẹ̀rẹ̀? Kí ló dé tẹ wá ṣubú mi ṣẹ́fẹ́ fọ̀ bẹ̀rẹ̀ ni wọ́n padà àtọ̀ tí ó máa sìn. Àsìkò níbẹ̀ wọ́n bọ́ sọ bẹ́ẹ̀ akọ̀ tí ó máa náwó lé. Ọ̀tá tó ní kí n bá gòkè láyé mi akọ̀ tí ó máa náwó sí. Akọ̀ tí ó máa sìn. Ìdí 27 ọmọ fún owó ló pé mi ìdèmí Ifáyẹmí àsùnwọ̀n nílẹ̀ Ifáyẹmí ló pé mi ìwà bí ọmọ ikú òwúrò òun tí lọ́mọ dì ọmọ dì ní ní. Àǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ wa bí Fásitì gbogbo àwọn fọ́nrán yìí gbogbo àwọn
iṣẹ́ wọ̀nyí ló ti wà lórí YouTube channel bákan náà lórí Facebook wà lórí TikTok ẹ máa bá a subscribe ẹ máa lọ wò ẹ ṣe púpọ̀ ìpàdé dídọ́ mi báyìí yìí o. ọ̀gá tó ní kò máa lò ìlàyé ẹ̀ àbọ̀ tí o máa náwó sí. orúkọ mi ni aishif dr ọlánìwájú àrẹ ọ̀jẹ̀gbèrú ayọ̀mídé ọmọ ìyá àjẹ́ tí mo jẹ́ olórí àpẹnà fún ògbóni ìṣẹ̀dálẹ̀ religion association worldwide aka ìjọba àbílẹ̀ èkó ibi tí a wà yìí gangan ló ń pè ní ìgbẹ́sàmàlẹ́ ọmọ abágúnjẹbọ má ba rọrùn ọmọ bá òrìkún àgbọ̀dọ̀ ṣẹ́gun bá ràkàlà àgbọ̀dọ̀ ṣòro báàrí wọléwọ̀dé àgbọ̀dọ̀ fojú kan ọba ọmọọgún lè dánù lógún dánú ẹyẹ òdúbàtì ẹlẹ́yẹ àwọn àgbà tó jẹ́ ìlú bàbá mi eégún ti ṣeré lọ́pọ̀lọpọ̀ fún ọdún wa tá à ń ṣe yìí láti jọ jímọ̀ láti bẹ̀rẹ̀ ọdún eégún tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí níjọ jímọ̀ eégún akọ́njáde wọ́n pè ní jìnnìjìnnì òun ló jáde ní jímọ̀ ní ìjọ sátidé tí ó jẹ́ àná eégún tó jáde à ń pè ní ilé ní kúwà èyí tó jáde láàárọ̀ yìí ó jẹ́ eégún olóògùn wọn náà wípé àwọn bàbá wa ni tí ẹ bá ṣàkíyèsí ẹni pé orúkọ eégún yẹn ló wà ní orí mi náà pè ní ayé tó bẹ̀rù òun ló wà ní ìsàlẹ̀ ìlànà yẹn eégún táwa ṣe tán táwa kó mbẹ́ yìí òun náà pè ní ibú owó eégún onídán ni ibú owó ọmọ àgbọ̀n ọ̀gbẹ.